èmi mọ̀ pé màá di Olúbàdàn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ọba Owólabí Ọlákùlẹ́yìn ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ní òun ti mọ̀ tẹ́lẹ̀ pé òun yóò gorí àlééfà Olúbàdàn. Ọba Ọlákùlẹ́yìn ló sọ èyí nígbà tí ó ń ṣe àbẹ̀wò sí ààfin ìgbàlódé tuntun ti Olúbàdàn tó ń lọ lọ́wọ́ lẹ́yìn ọjọ́ karùn-ún tí gómìnà Ṣèyí Mákindé ń béèrè nípa ìlera rẹ̀. Ó ní nígbà tí òun bẹ̀rẹ̀ àkàsọ̀ yìí gẹ́gẹ́ bí mọ́gàjí, òun béèrè pé ṣé òun yóò débẹ̀ tí wọ́n sì dá òun lóhùn pé bẹ́ẹ̀ ni. Ó ní òun náà sì gbàgbọ́ pé òun yóò di Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ó wá ní nísinsìnyí tí òun ti wà níbẹ̀, òun nílò láti gbàdúrà sí Ọlọ́run ọba nítorí pé ó ti ṣe ohun tó dára púpọ̀ fún ilẹ̀ Ìbàdàn. Àwọn gbọ́dọ̀ máa yìn ín ní gbogbo ìgbà. Gómìnà ní ọjọ́ àbámẹ́ta sátidé nígbà tí wọ́n ń ṣe àṣekágbá ìsìnkú Olúbàdàn àná, ọba Lékan Balógun sọ pé ọba Ọlákùlẹ́yìn yóò tó gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ gẹ́gẹ́ bí Olúbàdàn ní kété tí ìlera rẹ̀ bá ti dágájá. Ọ̀rọ̀ yìí ló ti ń dá awuyewuye sílẹ̀ láàrin àwọn èèkàn ọmọ ilẹ̀ Ìbàdàn ní tìlé toko. Mákindé, ẹni tí ó fìdí rẹ̀ múlẹ̀ pé ìjọba ìpínlẹ̀ èyí ti gba yíyan ọba Ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí Olúbàdàn 43 láti ọwọ́ àwọn Olúbàdàn Council lẹ́yìn ìlànà tí wọ́n ń tẹ̀lé láti yan ọba. Ọba Ọlákùlẹ́yìn ní inú òun dùn láti pẹ̀lú àwọn alààyè tó wá ṣe àbẹ̀wò sí ààfin tuntun náà. Lára àwọn tó kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ ní ààrẹ gbogbogbò fún Central Council of Ibadan Indigenes Olóyè Ajeniyi Ajewole àti àwọn èèkàn ọmọ ilẹ̀ Ìbàdàn mìíràn. Lára wọn ni Òsì Balógun tilẹ̀ Ìbàdàn, ọba Lateef Adébímpé, Aṣípa Balógun ọba Kọ́láwọlé Adégbọlá, Aṣípa Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Olóyè Abíọ́dún Kọ́lá Dáìsí àti àwọn mìíràn ni wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀. Kò ní jù báyìí lọ nínú ìròyìn ọ̀hún. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé o. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá màgánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wá yìí o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ni. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti